ibi tí ẹ ti ń wò wá, mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin náà ni mo máa rí, àwa lẹ máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè bó sì máa ti rí nìyẹn. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin ni mo bá lẹ́jọ́ nínú fọ́nrán product wa tí mo fẹ́ fi wọ̀nyí yìí tí à ń pè ní penis enlargement. Fún ìwọ tí nǹkan ọmọkùnrin rẹ bá kéré. Bàbá kan pè mí níjẹta, ó wá ń dúpẹ́ lọ́wọ́ mi, ó ń dúpẹ́ gidigidi gan ni wípé ohun tí mo sẹ́ndì sóhun ní Canada, ó ní kíní yìí ń ṣiṣẹ́ o. Nǹkan tó ń jẹ́ kí àwa náà ní ìwúrí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ló máa pè wá ìmí ìdẹ̀kẹ̀rẹ̀ ara ní pé nítorí pé òun ti sanwó nǹkan tó òun ti sanwó kí lòun fẹ́ máa kí wa fún. Nítorí we have two type of people. Ọ̀pọ̀lọpọ̀ la gbé iṣẹ́ fún tí kò ní pè wá padà. Ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀ wípé a sì ní àǹfààní tí a máa ṣe fúnra wa, wọ́n á pè wá, ìmí á gbàdúrà fún wa, ìmí á tún máa sọ fún wa pé iṣẹ́ tó gbé fóun yìí ó tún ti introduce wa fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Listen to me, many man out of 100%, I am telling you, 80% ni nǹkan ọmọkùnrin rẹ̀ kéré tí kò lè ṣe dáadáa pẹ̀lú obìnrin. Ohun tí mo dẹ̀ ń sọ fún yín yìí, ó ti bà ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́. Bàbá kan náà pè mí pé níṣe lòun sá kúrò nílé báyìí, òun ò fẹ́ jẹ́ kí ìyàwó òun nọ́tìsì ohun tó ń ṣe òun lọ́wọ́lọ́wọ́. O ò nídìí láti sá kúrò nílé, ìwọ ni kó o ṣe ohun tó jẹ́ kó o ṣe. Ṣojúṣe ẹ sórí ara tó orí yìí náà nígbà míì ó máa ń fẹ́ jẹ́ kí ènìyàn sáfìsì òun, láì jẹ́ pé o sáfìsì ẹ̀ ó máa ní problem. Egbògi tí à ń pè ní egbògi penis enlargement ni, tó ń ṣiṣẹ́ fún okó tó kéré, tí o bá tó fẹ́ máa pè jáde okó tó kéré, nǹkan ọmọkùnrin tó kéré. A ní èyí tí o máa fi ọṣẹ tó máa fi fọ̀ báyìí, ó dẹ̀ ń ṣiṣẹ́, ó máa fi fọ̀ jáde báyìí tó dẹ̀ máa jáde. Ohun tí mo ń sọ yìí, ó pẹ́ jù 2 weeks or 3 weeks o gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ sí ríṣẹ́. 2 weeks. A dẹ̀ ní èyí tó jẹ́ pé nínú ẹ̀ náà mẹ́ta yẹn ó wá ní 3-in-1 ni, it is 3-in-1. A ní ti èyí tó jẹ́ pé ẹbu ni, tó jẹ́ pé wàá lò ní ẹbu ni, òun nìyí. A ní èyí tó jẹ́ pé ó máa fi pa ni, lẹ́yìn tó bá fọ̀ tán wàá ṣẹ̀ṣẹ̀ tún mú ìpara ẹ̀ wàá fi pa. 3-in-1 ni, ó dẹ̀ ń ṣiṣẹ́ bàjẹ́. Ọ̀dà fún kíákíá kí ìgbéyàwó kó má lọ fọ́ o. Ohun tó ti fàárọ̀ ṣe pẹ̀lú obìnrin kó má lọ bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ọkùnrin míì ń bá dó obìnrin ẹ̀ nípasẹ̀ irú àrùn tí agbẹnulé yìí. Ojú òní tí wà o, a ò dẹ̀ ní ṣàṣetì. Tètè ọ̀dà tiẹ̀ kíákíá kó o sáré send the message sí mi. Penis enlargement ni, send the message sí mi lórí workshop mi 08022040950. Ẹ ṣé gan ni, God bless you.